A kú dédé àsìkò yìí. Àdúrà gbogbo wa ni ó gbà lágbára Ọlọ́run ọba. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́bọ̀ Thursday, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìwọ́de eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láwọn yóò ṣe nínú oṣù kẹjọ tí ṣe ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá nínú oṣù kẹjọ, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ohun tí ò le tí ò sì wá ọ̀bẹ ni. Ó ní àwọn ọ̀rọ̀ gbogbo àwọn ènìyàn ohun tí ọ̀rọ̀ kàn àti gbogbo àwọn ẹbí eléyìí tó ń gbà á lérò láti gun ilé ìwọ́de ìfẹ̀hónú ọ̀hún wípé gbogbo ẹ̀ pátáwò làwọn yóò mú dání pẹ̀lú ọwọ́ tó yè koro, àti wípé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ bàbá sọ́mọ ni, èyí tí ò yẹ kó fa fàákàjà láàrin ìjọba àpapọ̀ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ tó sọ̀rọ̀ látẹnu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti alákòóso fún ọ̀rọ̀ ìròyìn tó ń ti ọgbọ́n inú Mohammed Idris wípé ọ̀rọ̀ ọlẹ̀ yìí àwọn yóò fi ṣe ìtùnbínùbíni ọ̀rọ̀ bàbá sọ́mọ ìyá sí ọmọ ni o, wípé àwọn ọ̀rọ̀ àwọn tínú bí ọ̀hún tó fẹ́ gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn náà láti dákun dábọ̀ láti fọwọ́wọ́nú kí wọ́n fi yèdénù, kí wọ́n ṣẹ́ ewé lé ìwọ́de ọ̀hún, kí wọ́n sì jókòó pẹ̀lú ìjọba àpapọ̀ láti yanjú ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí. Lákòótán nínú ọ̀rọ̀ ọ̀hún tó jáde látẹnu alákòóso fún ọ̀rọ̀ ìròyìn Mohammed Idris, ó rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ògbúnágbòǹgbò tí wọ́n gbà lérò tí wọ́n jẹ́ aṣíwájú igi lẹ́yìn ọgbà fún àwọn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de náà wípé àyè ti ṣí sílẹ̀ báyìí láti wọnú ọ́fíìsì tí í ṣe ti alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀, kí wọ́n jọ jókòó ìtùbínùbí, kí wọ́n yí tábìlì pò láti fi ọ̀rọ̀ ọ̀hún tì síbi tó lápẹ̀rẹ̀, kí wọ́n sì sọ ohun tí wọ́n fẹ́ fún ìjọba kí ìjọba kó lè mú ọ̀rọ̀ ọ̀hún ṣe fún wọn o. Lákòótán nínú ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ lẹ̀ yìí o, àwọn gbà wípé lótìtọ́ àti lódodo ni ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù, ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá sọ́mọ ni eléyìí tí ò ní fariwo, àwọn yóò sì yanjú rẹ̀ pẹ̀lú ọwọ́ eléyìí tó yè koro gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Lórí ìwọ́de ọ̀hún ni ìròyìn ṣì wà. Àwọn gómìnà tó fi mọ́ gbogbo àwọn alákòóso gbogbo tí a mọ̀ sí ministers, gbogbo wọn pátá ò ní wọ́n ti bẹ̀rẹ̀ láti òní tí í ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù keje wípé gbogbo àwọn ènìyàn tí ń bẹ ní ìpínlẹ̀ wọn, gbogbo wọn pátá ò pàápàá jù àwọn ọ̀dọ́ gbogbo ni wọn yóò jókòó ṣe ìpàdé pẹ̀lú wọn láti lè bẹ̀ wọ́n kí wọ́n pàrọwà sí wọn nínú o, kí wọ́n fa igi lé ìwọ́de ìfẹ̀hónúhàn, torí wípé ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀, kò sí ẹni tó mọ ìparí rẹ̀, àti wípé aṣẹ̀ṣẹ̀jáde akànnì tí ò sí ẹnikẹ́ni tó lè sọ ibi tí akàn òun lọ ni o. Wọ́n ní bí ọmọdé bá sì ń gégi nígbò, àgbà ní mọbi tí igi ọ̀hún yóò wó sí, ní òwe tí àwọn alákòóso àti àwọn gómìnà tí wọ́n pa fún gbogbo àwọn èèyàn ọ̀hún tínú ń bè, eléyìí tí ṣe àwọn mẹ̀kúnnù orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní àwọn yóò ṣe ìwọ́de láti fi ẹ̀hónú wọn hàn sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ gbogbo lórí bí ìyà ti ń jẹ wọ́n àti lórí ọ̀wọ́n gógó oúnjẹ àti mímu eléyìí tó ti nira láti rà ní ìgboro ayé báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti wá jáde lówùúrọ̀ òní o, ìjọba àpapọ̀ lẹ́yìn ni wọ́n ti pálàṣẹ fún gbogbo àwọn alákòóso kankan kí wọ́n padà lọ sí ìpínlẹ̀ wọn, kí wọ́n lọ jókòó yí tábìlì po pẹ̀lú gómìnà tó fi mọ́ àwọn ọ̀dọ́ àti àwọn mẹ̀kúnnù tí wọ́n ní àwọn yóò ṣe ìwọ́de, kí wọ́n sì rí dájú wípé wọ́n paná ìwọ́de ọ̀hún kí àlàáfíà kó lè jọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ìrìn àjò ọ̀hún ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́rú tí í ṣe
ọjọ́ Wednesday ọjọ́ 24 títí di ọjọ́ kìíní nínú oṣù kẹjọ tí í ṣe ọjọ́bọ̀ Thursday eléyìí tí ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí wọ́n ní ìwọ́de ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní ìjọba àpapọ̀ ti ní àwọn alákòóso kankan ò kí wọ́n padà lọ sí ìlú wọn ìpínlẹ̀ tí kó wá àwọn ti jáde wá láti lọ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n gbà lérò láti ṣe ìwọ́de náà èyí tí wọ́n sì ní ìrìn àjò ọ̀hún ti bẹ̀rẹ̀ láti ọjọ́rú Wednesday ọjọ́ 24 àná tí gbogbo ẹ̀ yóò sì tẹnubẹ́po ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọjọ́bọ̀ Thursday èyí tí wọ́n ní ìwọ́de náà yóò bẹ̀rẹ̀ gangan o. Lákòótán ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ lẹ̀ yìí òun náà yóò ṣe ìpàdé pẹ̀lú àwọn kànrìnkànrìn àwọn jàǹkànjàǹkàndọ́ ìlú nílùú Àbújá láti lè paná ìwọ́de ọ̀hún kí ohun gbogbo kó sì lọ ní ìrọwọ́rọsẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní báyìí ní ṣe ìkànnì kò yí padà lórí ìtẹnumọ́ àti ìpinnu àwọn ọ̀dọ́ tó fi mọ́ gbogbo ọmọ Nàìjíríà tínú ń bì lórí ètò ìṣèjọba tí ò fararọ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí wípé àwọn yóò ṣe ìwọ́de láti fi ẹ̀hónú wọn hàn sí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ àwọn ìjọba ìbílẹ̀ gbogbo lórí ipò tí ò dá torílẹ̀‐èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí ní ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ránṣẹ́ láti bẹ gbogbo àwọn ènìyàn tó fẹ́ ṣe ìwọ́de wípé ẹ jọ̀wọ́ tí ajá bá ń sínwín ó yẹ kó mọjú olówó rẹ̀ ni wọ́n ní a ò ní ẹ má ṣe ìwọ́de ṣùgbọ́n gbogbo dúkìá tó bá jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Èkó ẹ dákun ẹ dábọ̀ ẹ má ṣe fi ọwọ́ kàn ẹ sì má kọlu gbogbo dúkìá kankan èyí tó bá ti jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba ìbílẹ̀ Èkó wọ́n ní gbogbo ohun tó bá ti jẹ́ tí wọ́n fi owó gbé kalẹ̀ ẹ sì má kọlù wọ́n ẹ ṣe ìwọ́de yín ní ìrọwọ́rọsẹ̀ lélẹ́yìí tó jẹ́ ìwọ́de alálàáfíà láti fi èròǹgbà àti ẹ̀hónú yín láti fi hàn sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀. Ìkìlọ̀ ọ̀hún eléyìí tó jáde látẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Èkó eyín Barrister Bímbọ́lá Sálú Ǹdẹ̀yìn eléyìí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn lánàá tí ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 24 nínú oṣù keje ló sọ di mímọ̀ wípé lórúkọ ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba ìbílẹ̀ Èkó làwọn ń bẹ gbogbo àwọn olùwọ́de tí wọ́n fẹ́ ṣe ìwọ́de èyí tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ 10 oṣù kẹjọ wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má ṣe kọlu gbogbo dúkìá kankan èyí tó bá ti jẹ́ ti ìjọba bákan náà ẹ sì má kọlu àwọn iléeṣẹ́ ọlọ́pàá kẹ́ ẹ sì má kọlu àwọn dúkìá owó iyebíye tí àwọn ènìyàn tí wọ́n fi owó gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó wọ́n ní gbogbo ìwọ́de tẹ́ bá ṣe ẹ jẹ́ kó mọ ní ojú títì kó sì jẹ́ pé ìwọ́de alálàáfíà ni láti béèrè ohun tẹ́ ń fẹ́ lọ́wọ́ ìjọba. Wọ́n ní bí ẹ bá ti ṣe èyí àlàáfíà kó máa jọba kó sì máa tẹ̀síwájú o. Gẹ́gẹ́ bí akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Èkó amòfin Abímbọ́lá Sálú Ǹdẹ̀yìn eléyìí tó gbé bóde fún àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí. Ìròyìn fẹlifẹli ṣì ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ni wọ́n ti wọ́ ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ kan lọ síwájú ilé ẹjọ́ fún ìwà kòtọ́ kan èyí tó wù pẹ̀lú ọmọ léńjeléńje ọmọdébìnrin tí ṣe ọmọ ọdún 14 kan eléyìí tí ń gbé ní ọ̀dọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde nílé ẹjọ́ nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí, wọ́n ní pásítọ̀ ọ̀hún pásítọ̀ Adétúnjí Ọbátayọ̀ ni wọ́n ti ní kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà túnṣe èyí tó ń bẹ ní Olókùta ní ìpínlẹ̀ Ondo látàrí ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn wípé ó ń ṣe yùnkẹ́yùnkẹ́ fún ọmọdébìnrin ọmọ ọdún 14 tó sì ti ṣẹ́ oyún fún ọmọdébìnrin ọ̀hún lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó sì ní ẹ̀rí nínú. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọmọdébìnrin léńjeléńje náà ni wọ́n ní àwọn òbí rẹ̀ ni wọ́n gbà lérò láti mú lọ sí ọ̀dọ̀ pásítọ̀ eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọbátayọ̀ wípé kí ọmọ náà máa gbé lọ́dọ̀ rẹ̀ láti ọdún 2020 ní ìgbà tí ọmọ ọ̀hún ń bẹ ní ọmọ ọdún 10 ni ó ní ọmọ náà àwọn òbí rẹ̀ ti fà lé pásítọ̀ ọ̀hún lọ́wọ́ wípé kó máa gbé lọ́dọ̀ wọn kó sì máa kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run kí wọ́n sì tọ́ sí ọ̀nà ìlànà tí Ọlọ́run eléyìí tí ó mú àlàáfíà jọba láyé ọmọdébìnrin ọ̀hún lọ́jọ́ ọ̀la láláìmọ̀ wípé ẹnu kìnìún ẹ̀yà Júdà ni wọ́n fi ọmọ ọ̀hún ránṣẹ́ sí
bí ẹni fi olóńgbò wípé kó máa ṣọ́ ẹran dídìn ni o. wọ́n ní látọdún 2020 ní ìgbà tí ọmọdébìnrin ọ̀hún ń bẹ lọ́mọ ọdún 10 ní gẹ́rẹ́ tí wọ́n mú dé ọ̀dọ̀ pító Ọbátayọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní hùwà kò tọ́ pẹ̀lú ọmọdébìnrin náà tí ń wọlé tí ń jáde bí ẹni wọnú ṣọ́ọ̀bù yàrá ìtajà tọjà fún oníbàárà ni lélẹ́yìí tó sì jẹ́ wípé láàrin ọdún 2020 sí ọdún 2024 wọ́n ní pító ti ṣẹ́ oyún 3 ọ̀tọ̀ọ̀tọ̀ fún ọmọdébìnrin náà tó tún wá jẹ́ pé pító ọ̀hún ń lọ̀gá ilé ìwé eléyìí tí ọmọdébìnrin ọ̀hún ń lọ. wọ́n ní ìṣe ni èjì gẹ́rin o. ní báyìí àṣírí tú ní ìgbà tí ọmọ náà tó ṣẹ́ oyún ẹlẹ́ẹ̀kẹta fún pító lélẹ́yìí tó ní pító a máa fún òun ní ẹgbẹ̀rún 5 náírà láti fi yọ oyún, ṣùgbọ́n ó ní oyún ẹlẹ́ẹ̀kẹta yìí kò fún òun lówó, òun sì jí owó rẹ̀ láti lọ fi rèé ra oògùn tóun yóò fi ṣẹ́ oyún ọ̀hún. ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà sí pító náà lọ́rùn. ẹ̀sùn àkọ́kọ́ ni wípé ó hùwà kò tọ́ pẹ̀lú ọmọdébìnrin. ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ní yíyọ oyún. ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta lọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pípa ènìyàn lọ́ni bí ọmọ òun bá já ẹsẹ̀ pírí. ẹ̀sùn ikú ni wọ́n kà sí pító lọ́rùn. báyìí ni wọ́n sì ní kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà àtúnṣe kí bàbá òun máa jẹ kó máa mu sí ìjọba lọ́rùn. bàbá òun ti ṣe ẹni ọdún 55 55 years ló fi àgbára ni ó fi roṣo tí ó sì fi wọ aṣọ burúkú ọba nínú ọgbà àtúnṣe. lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà lára àwọn tí ń kọrin tàkasùfé ti ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Innocent Uja Idibia tí gbogbo èèyàn mọ̀ sí Tú Bàbá Two-Face, òun mà ló ti gbé oríyìn ńlá fún ọ̀kan nínú àwọn tí wọ́n jẹjẹ́ akẹgbẹ́ tí ń kọrin tàkasùfé ọmọ ilẹ̀ yìí eyín Burna Boy wípé bí wọ́n bá mú àwọn olórin tó làmìlaka lábẹ́ ọ̀run lórílẹ̀-èdè lágbàńlá ayé ó ní Burna Boy yóò wà láàrin àwọn ènìyàn 5 tó làmìlaka lágbàńlá ayé tí ń kọrin tàkasùfé. Two-Face èyí tó fi ọ̀rọ̀ náà léde lẹ́yìn ìgbà tó wo ṣíṣe sí àti kíkọ orin Burna Boy lórí ìtàgé kan nínú eré kan eléyìí tó wáyé láìpẹ́ yìí ní ilẹ̀ òkèrè níbi àjọ̀dún kan tí wọ́n pè ní Festival in Europe, èyí tí Burna Boy láǹfààní láti kọrin bẹ̀ tó sì kọ ọ̀kan nínú àwọn orin tí ń bẹ nínú àwo rẹ̀ tó pè ní Last ní ìgbà tí Two-Face tó wo orin ọ̀hún tó sì wo bí Burna Boy ṣe dáadáa lórí àpèrè ìtàgé ìkọrin ọ̀hún ló jẹ́wọ́ wípé báàbá ní parọ́ tanra wa bọ́ọ̀mọ ẹni bá ṣe dáadáa ẹja ló ṣe dáadáa o olóòmọ ẹni ò sì lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí báàbá ń sọ̀rọ̀ nípa àwọn olórin tàkasùfé tó làmìlaka lágbàńlá ayé tá a bá ní ká mú ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ó ní Burna Boy yóò wà lára àwọn 5 èyí tó wà lókè téńté nínú àwọn tí wọ́n ń kọrin dáadáa orin tàkasùfé lágbàńlá ayé láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. gẹ́gẹ́ bí Two-Face bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí àti ìyìn èyí tó fi ti Burna Boy lẹ́yìn látàrí dáadáa èyí tí Burna Boy tó ń ṣe lágbolé orin tàkasùfé lágbàńlá ayé àti lórílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ilẹ̀ adúláwọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ó sì gbà ládùúrà wípé iwájú ni ọ̀pá ẹ̀bì tí ń ré sí ó ní yóò máa lọ sókè sí ni àwọn náà ò sì ní wálẹ̀ tó fi mọ́ èmi ti kà lára mi tí mò ń kà á wípé a ó máa lọ sí òkè sí ni. àmín. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ fún ti tòní. títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rẹ̀ míì. mo gbà á ládùúrà wípé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ lédùà. Fúnmi Adélúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.